بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين. السلام عليكم ورحمة الله وبركاته. بكي أن يلقوا ملك مالي سيبي جوكوا في كل معاملات المالية. يتي أفهم نبالة إن شاء الله تعالى وناني أرتيو دي روما في gold àbí ríra gold pẹ̀lú náírà tàbí owó míì tó wá jẹ́ wípé èèyàn ò ní sanwó rẹ̀ lẹ́ẹ̀kan náà, yóò máa sanwó ẹ̀ díẹ̀díẹ̀. Kí ni ṣẹ̀ríà Islam rí sí eléyìí? Àlàyé eléyìí ni wípé ó wà nínú ọ̀rọ̀ tí Ànábì sallallahu alaihi wasallam tí yóò ṣàlàyé fún wa wípé la tabi'u dhahaba bidh-dhahabi إلا مثلا بمثل ولا تشفوا بعضها على بعض ولا تبيعوا منها غائبا بناجز. Ànábì sallallahu alaihi wasallam sọ fún wa pé ẹ má máa ta gold kẹ́ ẹ fi ra gold àfi kó jẹ́ pé yóò rí bákan náà. Ànábì sallallahu alaihi wasallam sọ fún wa pé ẹ máa ta gold tẹ́ ẹ fi ra gold àfi kó jẹ́ pé méjèèjì ó bára wọn mu. A mọ̀ pé tí a fẹ́ ta gold èyí lè di gold kan lọ́wọ́ tó fẹ́ fi gba ìmí lọ́dọ̀ ẹlòmíì. Ànábì wá sí àlàyé fún wa pé ó gbọ́dọ̀ rí bákan náà. Ẹ má jẹ́ kí kan ó lékún ìkan kó kọjá kan, ẹ má jẹ́ kan ó ju ẹyọ kan lọ ńbẹ̀, ẹ sì má fi èyí tí ń bẹ ńlẹ̀ ta èyí tí kò sí ńlẹ̀. Wọ́n túmọ̀ sí pé tá a fẹ́ fi gold ra gold, bẹ́ẹ̀ náà ni fàdákà àti fàdákà a gbọ́dọ̀ rí májẹ̀mú méjì. Májẹ̀mú yìí ni pé kí méjèèjì kó rí bákan náà, ó gbọ́dọ̀ rí bákan náà. Tọ́tọ́ rí bákan náà lè tó létà àti fi ta ara wọn. Tí ó bá ti wá rí bákan náà, eléyìí ní ń pè ní ribal fadl. Ribal fadl ni pé rìbá èyí tó jẹ́ pé kan jù yìí. Eléyìí tó wá jẹ́ pé gold àti gold ni, tó wá jẹ́ pé gold àti fàdákà ni, àmì sọ fún ọ̀rọ̀ ẹ̀mí pé fa idha ikhtalafatil asnaf fabi'u kayfa shi'tum idha kana yadan biyad. Tó bá jẹ́ pé àwọn nǹkan tẹ́ fẹ́ fi ra ara wọn, àmì sọ pé tí ó bá jẹ́ pé nǹkan ìtẹ́fẹ́ fi ra ara wọn yìí kò bára wọn mú, lápèjúwe gold àti fàdákà. A rí pé gold ti yàtọ̀ sí fàdákà, tí a fẹ́ fi ra ara wọn táwọn ìran nǹkan ìbá ti yàtọ̀ síra wọn o. fabi'u kayfa shi'tum idha kana yadan biyad. Ó lè ju ara wọn lọ, ṣùgbọ́n o ẹ jẹ́ kó jẹ́ pé gbà kẹ́lì kó fúnra wọn, kẹ́lì kó gba àárọ̀ rẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ ni. Wọ́n tún sí pé kó fún ó gbà lọ́wọ́ rẹ̀, wọ́n jọ pààrọ̀ ilẹ̀ kan náà, wọ́n ta lẹ́ẹ̀kan náà bá náà. Tábákẹ́sì kí ní ìsókè ní pé tá fẹ́ fi gold ra gold, ó gbọ́dọ̀ rí bákan náà, àsìkò ló gbà lẹ́sẹ̀kẹsẹ̀. Tá fẹ́ fi silver ra silver, ó gbọ́dọ̀ rí bákan náà, àsìkò ló gbà lẹ́sẹ̀kẹsẹ̀. Tó bá jẹ́ pé a fẹ́ fi ìkan ra ìkan tí ó bára wọn mu, gold àti silver, níbi tí pé ilé òun ìtọ́jú ọ̀nà yẹn belé ni pé kí wọ́n jọ gbà lẹ́sẹ̀kẹsẹ̀, kì bá àwọn bára wọn mu. Orí eléyìí ni wọ́n gbé tó jẹ mọ́ àwọn nǹkan bí owó tà ní pátá, orí tí wọ́n gbélé lórí nì wípé in tí a fi ní kọ́mọ́rì bẹ́ẹ̀ kọ́ wípé owó afẹ́ fi ra gold, afẹ́ fi ra gold, ó gbọ́dọ̀ rí bákan náà, àti fàdákà ó ní ilé àti mẹ́bẹ̀ náà ní pé sàmàníyà, nípa pé wọ́n ná wọn. Láti ayé àtijọ́ wọ́n máa ń ná gold, wọ́n máa ń ná fàdákà, méjèèjì wọ́n máa ń ná. Gold wọ́n ná ló kọ dinar, fàdákà wọ́n ná ló kọ dirham. Níbi tí nǹkan ti wà ń bẹ̀rẹ̀ nù títí nǹkan ti wá yí padà tó jẹ́ pé wọ́n à ná gold àti fàdákà mọ́. Àmọ́ gbogbo tó jẹ́ pé ń ná pátá, kódà tí wọ́n bá dá owó mìíràn sílẹ̀ tí a ti rí ní ìsìn báyìí, ìdájọ́ gold àti fàdákà lágbèlé lórí. Tó wáyé pé owó náírà ní ìsìn lápèjúwe, tá fẹ́ fi náírà ra náírà, ó gbọ́dọ̀ rí bákan náà.
ẹnìkan fẹ́ ra owó ó fẹ́ ra owó ó fẹ́ change ó fẹ́ gba owó kan bẹ tó yóò wù láti gbà ní o ìrọ̀ àti máa ń wá ìtọ́jẹ́ tuntun agánrán ó fẹ́ gbà á gbọ́dọ̀ yàtọ̀ sí 10,000 ló fẹ́ gbà ní 10,000 ló transfer sí àbí yóò kó èyí tó ti gbó yóò kó fún kò gbọ́dọ̀ yí padà pàápàá torí kìí ṣe ààyè tí ẹ̀ ti máa pé òun fẹ́ jẹ èrè ń bẹ̀ kí ló fà tẹ́fi ṣe lílé yóò tẹ́fi tó kọ̀ dáa òun náà ni pé ìtọ́sẹ̀lẹ̀ ń bẹ̀ ni pé owó ni ìtọ́ bá jẹ́ owó tó jẹ́ pé ìran kan náà ni kìí ṣe ibi tí ẹ̀ ti rí ìrọ̀sọ́ pé wọ́n máa jèrè ń bẹ̀ àwọn yóò fowó ṣiṣẹ́ owó tẹ̀ bá rí yóò fi ṣiṣẹ́ tí yóò fi jèrè ni kìí ṣe bí owó gangan òun ni gẹ́gẹ́ bó ti jẹ́ pé gold àti fàdákà bó ti ṣẹlẹ̀ sóun náà nù tó pé abẹ́ fi gold ra gold àbí fàdákà ra fàdákà ó gbọ́dọ̀ ìbá kan náà á sì bẹ̀rẹ̀ ṣèkèsè bẹ́ẹ̀ náà lówó tí a fẹ́ ra káàṣì kan lọ́wọ́ ẹnìkan nípa ìtọ́ bá ti tọ́ fẹ́ fi rà á dandan ó gbọ́dọ̀ ìbá kan náà tó pé owó kan náà ni náírà dọ́là àtọ́ pé wọ́n bá yí padà síra wọn dọ́là àti náírà ilé òun ó lè jura wọn lọ́wọ́ bí ó ti máa rí ṣùgbọ́n o mọ́jàmọ́ kẹwẹ́ tó gbọ́dọ̀ sílẹ̀ dandan ó ní àtakọ́ọ̀bù wọ́n gbọ́dọ̀ gbà á lẹ́sẹ̀kẹsẹ̀ báyìí nípasẹ̀ ilé ọmọ ìyá mi ó ní àwọn àfáà wa sọ wípé tí ìbá fẹ́ ra gold tó fẹ́ fi owó rà káàṣì rà irú ìdájọ́ tí a wí fún eléyìí náà láàwì fún torí pé gold táwọn wí yìí ó kọ gold kúrò lára rẹ̀ owó ọ̀nbẹ̀ lára ẹ̀ bá àná mọ́ ẹni owó tá a sì náà ní ìsìn náírà owó ni tá a náà ní ìsìn báyìí tá a fẹ́ fi owó náírà ra gold wọ́n ní pé ìran náírà ẹ̀tọ́ sí ìran gold àmọ́ dandan ní kọ́tọ́gbà fẹ́ rà báyìí ní ìsìn báyìí ká kówó lẹ̀ ká sì gba gold láì jẹ́ pé owó ọ̀sẹ̀ kù tàbí pé àwọn fẹ́ ra gold yìí ó ní máa sanwó ẹ̀ fún díẹ̀ láwọn ọ̀pọ̀lọpọ̀ àfáà sọ wípé eléyìí kò dáa kéèyàn ra gold pẹ̀lú owó náírà àbówó míì náà tí kò wà ní sanwó ìtàn ìtẹ́ fi ní ọ̀dá ní pé àlùmísàn sálámà ti ń sọ pé la tabi'u dhahaba bidhahabi illa mithlan bimithl tí a fẹ́ fi gold ẹ fi ra gold ẹ jẹ́ kó rí bákan náà yẹni ìparí ọ̀rọ̀ táwọn kà pé wala tabi'u minha ghaiban binajizin èyí tẹ́ ẹ bá mú lọ́wọ́ ń bẹ̀ tẹ́ ẹ mú lọ́wọ́ báyìí tẹ́ ẹ fẹ́ tà ẹ má fi ra ìmíì tí ò tíì sí ńlẹ̀ wọ́n tọ̀ sí pé amú náírà lọ́wọ́ báyìí àbámú gold lọ́wọ́ báyìí afẹ́ ta gold àwọn máa gba owó tó bá yá níbàámu àdìsí yìí kódà èyí tí aláǹfààní àti sí ni pé aláǹfààní àti jẹ́ pé kọ́mọ́ bara wọn mọ ilé ìṣe wàhálà torí pé ìran wọn yàtọ̀ síra wọn àmọ́ abala pé ṣé a lè mọ́ gba ìkan níbẹ̀ ní ìsìn ìbí tá a gba owó tá a máa fún gold tó bá yá àbá gba gold tá a máa sanwó ẹ̀ tó bá yá àbá máa san díẹ̀ ni ọ̀pọ̀pọ̀ afá sọ wípé eléyìí ọ̀dá nípa mọ́ àdíìsì yìí tọ́wà yìí ìpè àdíìsì yìí ó ní a máa fi èyí tí ń bẹ ta èyí tí kò sí wọ́n tọ́ sí pé ìbọ̀rọ̀ nítọ́jọ́ mọ́rọ̀ á fi gold ta gold àbá fi àwọn nǹkan tí àwọn afá fi wé gold á fi ta ara wọn àbá fi ta èyí tí ọ̀pọ̀ jẹ́ bí oríṣìí méjì níwọ̀n àwọn nǹkan yìí dandan oníkọ́jẹ́ wípé á lò mọ́jẹ̀mú tí wọ́n fi kalẹ̀ tó jẹ́ wípé bákan náà ní nǹkan ìrí ó gbọ́dọ̀ rí bákan náà gold ó gbọ́dọ̀ rí bákan náà owó ó gbọ́dọ̀ rí bákan náà pípa náírà ni ó gbọ́dọ̀ rí bákan náà á sì gbà lẹ́sẹ̀kẹsẹ̀ gold a gbọ́dọ̀ gbà lẹ́sẹ̀kẹsẹ̀ báyìí yóò sì rí bákan náà tó jẹ́ wípé ó yàtọ̀ síra wọn gold fàdákà àbí gold owó tà ná kìí sí ọgbà ní ìdíkáwó pé sọ́bàrà wọn àbí bàrà wọn ṣùgbọ́n ó gbọ́dọ̀ gbà lẹ́sẹ̀kẹsẹ̀ ìgbàlẹ́sẹ̀kẹsẹ̀ ní pé kò fáránfà ní pé ìmọ̀ tó bá yá ìmọ̀ sanwó àbá fún àtàgòdì fún ní installment kò lọ bẹ́ẹ̀ ó dà àwọn àfáà àwọn àfáà kan wọ́n ń bẹ nínú wọn ní Ibn Taymiyyah rahimahullah ta'ala àti Ibn Qayyim rahimahullah ta'ala àwọn sọ wípé wọ́n pín àwọn nǹkan ìsọ́nà méjì pé gold ó pín sí méjì ọ̀n bẹ́ẹ̀ tó jẹ́ pé
pure gold ni bẹ́ẹ̀ ti mú bẹ́ẹ̀ lọ wà, wọn ò tí ì yí padà, wọn ò tí ì fi sí nǹkan kan bí ẹ̀gbà ọwọ́, ẹ̀gbà ọrùn wọn àbí ẹsẹ̀, wọn ò tí ì lò fún tí wọ́n máa ń lo gold yìí fún, àmọ́ ó wà ní bó ti wà. Ètò àbó ti wá wọn pé ní ọ̀rọ̀ Ànábì sàlám ní ń bá wí, torí pé bí owó náà ni ó ti rí ń bá ń lọ. Àmọ́ èyí tó jẹ́ wípé wọ́n ti sọ di ẹ̀gbà ọrùn, wọ́n ti sọ di kiri ọwọ́ àti wọ́n ti yí padà, wọ́n ti ṣiṣẹ́ lára rẹ̀ kúrò ní bó ti wà. Àwọn ìtàn ti ṣiṣẹ́ lára rẹ̀ wọ́n ti fi nǹkan mìíràn kún, torí pé góòdì kò ṣe é lọ àfi wọ́n fi nǹkan mìíràn kún, bí wọ́n fi òjé àbáwọn nǹkan bá ń lọ wọ́n fi kún tó pé yóò ṣe é fi lò fáwọn nǹkan ọwọ́ ọrùn bá ń lọ bẹ́ẹ̀ ti máa lò. Wọ́n pé tó ti rí báyìí tí wọ́n ti ṣiṣẹ́ lára rẹ̀, ó ti kúrò ní góòdì tí Ànábì ń sọ, ó ti di nǹkan tóbìnrin máa ń lò tẹ́ pé ó wà fún ọ̀ṣọ́ lásán bá ń lọ. Wọ́n ti wá rí bá nǹkan, ó ti wá di nǹkan bí téèyàn máa ń tà bí aṣọ, bí tó pé ọ̀rọ̀ rìbá ò kan bẹ̀ mọ́. Wọ́n ní ọ̀rọ̀ rìbá ò kan bẹ̀ mọ́ pé ó ti kúrò ní bí wọ́n ti gbé bọ́lọ̀ ti dà, wọ́n ti ṣiṣẹ́ sí láà. Wọ́n ti ṣiṣẹ́ sí láà, wọ́n ti di bí pàtẹ́ ìbá lọ ra aṣọ tó lọ ra bàtà tó lọ ra àwọn nǹkan bẹ́ẹ̀ náà ni wọ́n ti ra góòdì bẹ́ẹ̀, torí pé kì í ṣe góòdì bí tó wà ní bó ti wá, kò yẹ sí bó ti wà mọ́ lọ́wà, ó ti yí padà. Wọ́n ti yí padà wọn, ó ti rí pé tí máa ra àwọn nǹkan míì goods yòókù bẹ́ẹ̀ wọ́n ti ra góòdì báyìí náà bákan náà, bẹ́ẹ̀ ni wọ́n ti lè tà náà bákan náà. Wọ́n sọ pé wọn ò ní wọ́n pé mo fẹ́ ra gold ní sáyẹ́nsì, wọ́n pé mo fẹ́ ra nǹkan ọrùn, mo fẹ́ ra òkà ọwọ́ tó yí gold, mo fẹ́ ra gbogbo táwọn obìnrin máa ń lò tí wọ́n ti ṣiṣẹ́ sí láà, tí wọ́n ti ò ní wọ́n pé abala pé a ṣe nǹkan yìí ṣé bó ti wà nínú, ó ti kó bó ti wà báyìí lọ́nà ìsìn. Níbẹ̀ nǹkan ò ní lo ìdájọ́ tí ó ń bẹ nínú àdíìsì ànílò fún mọ́. Kí láàṣẹ fún àkàkọ́ bí àwọn nǹkan gold star máa rà, bàtà, aṣọ, àwọn nǹkan bá lọ tẹ́fà ní orí bí ìbá ò ti wà ń bẹ̀ táàní pé a fẹ́ ra aṣọ sí kéèsì tọ́jú máa ká mọ rìbá ń bẹ̀, ìdájọ́ rìbá sọ kéèsì ń bẹ̀ bẹ́ẹ̀ náà ní kéèsì ibi tọ́jú mọ́rọ̀ gold tí a ti yí padà tí a ti sọ di nǹkan míì tí ò sí pé bẹ́ẹ̀ ti dá lọ́wà. Eléyìí ni ọ̀rọ̀ tí wọ́n sọ lórí ẹ̀ bá ń lọ, kí ẹ̀rọ bá kí ó sì àlékún ìtọ́sọ́nà fún wa. Sókè ọ̀rọ̀ náà ni wípé tó jẹ mọ́ àwọn wọ́n pe ọ̀kan ní àlàmúwálò rìbáwíyà, àwọn owó tó jẹ́ wípé rìbá máa wọ̀ níbi títà rírà. Nínú àwọn nǹkan tí owó tí rìbá máa wọ̀ níbi títà rírà méjì náà ni gold àti silver. Ní ìpìlẹ̀ orí gold àti silver ìdájọ́ yìí ni pé tá fẹ́ fi ìkan ra ìkan, gold fẹ́ fi ra gold lọ́dọ̀ ẹnìkan, bẹ́ẹ̀ nìkan ní gold kan ó wá rí kan tó wù lọ́dọ̀ ẹlòmíì tó fẹ́ fi ra ara wọn. Ìdájọ́ ṣẹ̀dá ń bẹ ni pé gbọ́dọ̀ rí bákan náà, wọ́n lọ wọ́n tí ò ní kọjá ara wọn. Bákan náà ńkọ́ ọjà tí èèyàn máa tà tí ó mọ̀ pé fún yín tó bá yá ilé òsì ń bẹ dandan gbọ́dọ̀ yíjú ẹlẹ́sìkẹsì ilé ìbáwọn bẹ́ẹ̀ náà ti silver náà. Eléyìí wá ní kí ló fà á ò ní pé owó ni wọ́n ń ná. Gbogbo tó jẹ máa owó tá a wá ń ná pátá orí eléyìí ni àwọn àfáà gbélé lórí, ìdájọ́ kan náà ń bẹ fún náírà tá náà ní sáyẹ́nsì tá fẹ́ fi náírà ra náírà ó gbọ́dọ̀ rí bákan náà, tí ò gbọ́dọ̀ yàtọ̀ síra wọn. Má tó jẹ́ pé gbọ́dọ̀ rí bákan náà tẹ́ pé kò gbọ́dọ̀ yàtọ̀ síra wọn nípa pé a fi kéèsì ìdájọ́ tí ń bẹ fún tó jẹ́ owó ìpìlẹ̀ tí ṣe gold àti silver ni. Tó bá di pé àwa rí pé a fẹ́ fi nǹkan yìí a fẹ́ fi ra ara wọn, a fẹ́ fi gold ra fàdákà tàbí bí a fẹ́ fi dọ́là ra náírà, fífi dọ́là ra náírà irú bí a fẹ́ fi gold ra fàdákà náà ni. Tó yẹ pé àbí ìsọfún ayé pé tí ó bá ti yàtọ̀ síra wọn fàbí ọ̀rọ̀ kí fàṣẹ tó ń ìdàkára yàdà ìyàdì tó ti yàtọ̀ síra wọn ẹ máa tàbí ẹ bá ti ṣe fẹ́ ṣùgbọ́n o ẹ máa fúnra yín lẹ́sẹ̀kẹsẹ̀ bá ń lọ ni o. Irú rẹ̀ náà bá náà wà ní bẹ́ fún owó tà náà ní ẹ̀sìn báyìí pátá, ìdájọ́ tí ń bẹ́ fún náà náà tó wá máa fà wá sọ yí pé tí wọ́n fẹ́ fi owó náírà wọ́n fẹ́ fi ra gold tó lè ra gold tó yẹ pé kò ní sanwó ẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ bí àbí yóò máa sanwó ẹ̀ díẹ̀díẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ àfáà sọ yí pé kò lọ bẹ́ẹ̀ o, wọ́n fẹ́ ra gold gawólẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ kọ́ ọgbẹ́ gold jẹ kó pé ó parí, kò sí nǹkan láàrin yín mọ́,
òótọ́ ni góòdì àti náírà kò bára wọn mu ṣùgbọ́n ó kọ́kọ́ kó ọjọ́ pọ̀ tí í ṣe níná owó níná wọ́n máa ń ná góòdì tẹ́tẹ́lẹ̀ wọ́n máa ń ná owó wa náà bá náà wọ́n àtúnṣe pé níná bẹ́ẹ̀ fún méjèèjì un tó pé níná náà fi pé ìdájọ́ tí wọ́n gbé kalẹ̀ fún lẹ́sẹ̀kẹsẹ̀ pé tó bá rí bákan náà tí wọ́n fẹ́ fi ara wọn gbọ́dọ̀ rí bákan náà tó bá rí pé kò rí bákan náà tí wọ́n fẹ́ fi ara wọn tàbí ẹ̀ ti ṣe fẹ́ ṣùgbọ́n o ìgbàlẹ́sẹ̀kẹsẹ̀ náà láwọn àgbélé àwọn nǹkan míì náà gbélé góòdì àti owó tá a fẹ́ rà pé owó yìí kò bá góòdì mu ṣùgbọ́n ìdájọ́ kan ń bẹ tó pọn àjọ tí ì ṣe ìdájọ́ pé owó ni méjèèjì nígbà tó ti jẹ́ owó méjèèjì ohun tá a fẹ́ fi ara wọn àní ó pé jura wọn lọ ṣùgbọ́n o gbà wọ́n pọ́n ìjọ lẹ́sẹ̀kẹsẹ̀ tí ọ̀pọ̀lọpọ̀ àfáà wí nù ṣùgbọ́n pàkà àwọn àfáà ní wọn níbi tèmi àti bẹ́ẹ̀ kọ́ yìí kọ́ ọ̀sán gbogbo àfáà wọn pátá lẹ́sẹ̀ rí wọ́n sọ pé tó bá jẹ́ pé góòdì yìí ó ti di nǹkan lílò fáwọn obìnrin wọ́n ti ṣiṣẹ́ sí láà tí èsì kébò ti wáyé tẹ́lẹ̀ mọ́ ilé ti di nǹkan bíi tí àyàn máa tó pé ìdájọ́ ti bẹ́ fún bí àwọn nǹkan gold tá máa lò tá máa rà náà ní bẹ́ fún afẹ́ra bàtà ní ìsìn afẹ́ra aṣọ ní ìsìn afẹ́ra gbogbo tí èèmọ́ ra wọn ìdájọ́ náà lágbèlè lórí pé èèyàn lè rà á tí ò ní o pé kíníkan ní jẹ́ ń pèlè hùn wọ́n pẹ́lẹ̀ yìí ti yàtọ̀ ní tiẹ̀ wọ́n ti ṣiṣẹ́ sí wọ́n ti sọ́ di nǹkan míì wọn kò sí láyè fi kéèyàn rà kọ́ ra kọ́ mọ́ sanwó ẹ̀ ní ìsìn báyìí ilé ní sókè ọ̀rọ̀ tí àwọn afá sọ kí lọ́wọ́ kó sí àlékún tọ́sọ́nà fún wa ètò wa jẹ sí ń bẹ̀ ọmọ ìyá mi ni pé téèyàn bá tó dá pọ̀ jù ọmọ ìyá mi láti jáde kó ń bi ìyapa àwọn afá ò ní pé rà á kọ́ sanwó ẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ mọ́jà ò jẹ́ pé ọmọ ọ̀rà ní tí yọmọ jẹ́ kọ́ọ́lẹ̀ àbí ọmọ sanwó ẹ̀ díẹ̀ kéèyàn kówó ẹ̀ lọ́wọ́ kó sì rà á kó sì gbàgbó òdì lẹ́sẹ̀kẹsẹ̀ lè ní tí da pọ̀ jù kọ́lọ̀ kọ́ sáré fún àgbọ́yé wa. Allahumma salli ala Muhammad wa sallim.